Mo kí gbogbo ojú tó ń wò mí nílé lóko lẹ́yìn òde. Ṣé àlàáfíà ni mo bá yín ọdẹ odò bí? Mo gbàládùra fún gbogbo èèyàn lólùfẹ́ mi tó ń wò mí lórí ìkànnì yìí. Ẹ ò ní rí ohun gbé sọnù bí ó ṣe bí ọmọ. Ẹni títí ẹ ti bàjẹ́ lágbára Èdùmàrè, wọn ò ní bá ti ń jẹ́ lágbára Èdùmàrè. Ibi tẹ́ ẹ wá ti ń mú owó, tẹ́ ẹ fi ń ra dátà, tẹ́ ẹ fi ń wo prógámù àgbà náà ní wọbẹ̀ lágbára Èdùmàrè. Yà ọ̀rọ̀ Bukky Jesse náà ṣì ni. Continuation ọ̀rọ̀ Bukky Jesse níbi tó ti ń tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bàbá Mohbad àti lọ́yà Shittu fásọsí Wùnmí. Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. But kẹ́ wá tó máa gbọ́, ẹ jọ̀ọ́ ẹ bá mi share program yìí bẹ́ẹ̀ ṣe máa ń bá mi share. Fún ẹni tó yẹ pé ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́ kọ́ máa kọ sí péjì, ẹ subscribe sí Ẹlẹ́ẹ̀lẹ́ Global TV. Ó yá ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Ẹ tẹ like, ẹ tẹ love, ẹ fi ọkàn yẹn hàn lábẹ́ comment section. Ó yá kí ni Bukky Jesse tún sọ? Ẹ jẹ́ ká wá gbọ́. All stations settled. Ẹjọ́ ẹ̀yin tẹ́ lọ coronavirus ìjọba bá lọ tí Sam Larry bá wà bí. Sam Larry ló sọ. Sam Larry ọgbọ́dọ̀ bá wà bí ní nǹkan tó sọ yẹn. Kí ló mean by all stations settled? Wọ́n ti pèsè. No case to answer. Sam Larry. What he says to station náà ni. You have a case to answer. You have a case to answer. Láyé àtijọ́. You have a case to answer. Wọ́n ti settle ẹ̀. Because this is a good evidence. Wọ́n ti settle ẹ̀. Mo bá fẹ́ tún dá yín padà. Wọ́n pe Wùnmí pé kí ló ṣẹlẹ̀. Wùnmí wà pẹ̀lú ọkọ ẹ̀. Wùnmí up till gbogbo ìgbà tí Wùnmí fi wà ní corona níjọ́ tó lọ. Ṣé ẹ gbọ́ mi? Ìgbà tó lọ nígbà corona. Wọ́n ní Wùnmí ò sọ kankan tó attach mọ́ Sam Larry. Despite the fact pé Wùnmí ò lè sọ fún mi pé òun ò rí fídíò yìí. Gbogbo ẹjọ́ tí Wùnmí rò ní coronavirus, corona inquest. Wọ́n ní Wùnmí ò sọ̀rọ̀ nípa Sam Larry rárá, and this is a guy tó sọ fún wa pé Wùnmí gan mọ̀ pé mo láìkí ọkọ òun. Ẹ̀yin ẹni làkàyè mo bá sọ̀rọ̀. Mi bá wo lórí burúkú tó yẹ pé ọpọlọ wọn fi ń tẹ̀lé ní mi bá wọn sọ̀rọ̀. Ṣé tí wọ́n ti tó sọ pé inú fíìmù ni òkú ti ń lé àlàyé? Àbí? Wùnmí, wáyé tí Wùnmí ṣe protect Sam Larry ní corona inquest. Tòdẹ́ sẹ́ pé wọ́n béèrè lọ́wọ́ mi pé ṣé o ní nǹkan kan ṣé nǹkan kan pàwọ́ àti Sam Larry pọ̀? Kò dáhùn. And as far as I'm concerned, níbo tí mo kàwé délé ni, keeping quiet means consent. Wọ́n pa wọ́n pọ̀, wọ́n náà ń dètè ara wọn. Ó wá rúùpù Sam Larry, ó rúùpù Naira Marley, ó rúùpù Naira Marley. Adájọ́ yẹn wá bí pé Sam Larry èèyàn ẹni náà. Sorry, adájọ́ yẹn wá bí pé ṣé Sam Larry ò ní kankan ṣe pẹ̀lú ọkọ ẹni because àwọn gbé gbogbo ẹjọ́ tó ń wò ó sọ̀rọ̀ Sam Larry. Do you have anything with Sam Larry? Ọ̀gá bá pèsè jẹ and as far as I'm concerned nílé òyìnbó tí mo wà keeping quiet means consent. Am I communicating? Náà mo fẹ́ fi kankan wọ̀nyí. Wọ́n ti ń gbé rúmọ̀ kan láti jọ ìmí ìbá wọn gbé because wíṣẹ́ wáyé. Mo máa ń like facts. Ṣé ẹ gbọ́ mi? Mi kì í báyọ̀ sọ pé ẹnìkan ṣe báyìí, ẹnìkan ṣe báyìí. Ṣé wọ́n pé no, she didn't only answer the question that was asked by the judge. You can go and watch the video many people that went there said. They asked her. Wọ́n ní nínú show tí Mohbad ṣe gbẹ̀yìn, wọ́n ní Sam Larry sọ, wọ́n ní ìyàwó sọ pé Sam Larry máa pa ẹ́ dànù. So ó mì pé wọ́n ti plan gbogbo ẹ̀. Everything that happened to Mohbad was pre-planned. Sam Larry máa pa ẹ́ dànù kọ́. Sam Larry máa pa ẹ́ lálẹ́ yìí. Wọ́n gbé rúmọ̀ kan kiri. Ní nǹkan tó sọ. Sam Sam Larry máa pa ẹ́ lálẹ́ yìí. Wọ́n fún Mohbad lọ́bẹ̀ mi bá wọn sọ because mo ò rí mo ò síbẹ̀. Èèyàn kan wá sẹ́ẹ̀dì fọ́tò sí mi máa fi wọ̀nyí sìn kẹ́yìn tẹ́ ní ojú ni o. Mi sọ àwọn olórí burúkú tẹ́ pé à ń jà fún justice for Mohbad. Àwọn kan náà wọ́n ti ń gún
confused wọ́n lè láwọn òbí ṣé wọ́n wọ ọmọ fínífíní ìgbà tán ló kú yẹn kí bàbá Mohbad wá dá wa lóhùn fún nǹkan yìí failure to answer máa drag àwọn náà bí aṣọ àlè generator I swear to God my only concern ẹ má twist me o I fought for bàbá Mohbad because ẹ fẹ́ gáàgì ẹnu ẹ fẹ́ jẹ́ kó sọ̀rọ̀ òun ló lose Mohbad jù nǹkan tí mo ṣe ń jà fún bàbá Mohbad but ìjà mi from the onset was to get justice for Mohbad true justice without missing words without fighting for my pocket without fighting to be known through justice am I communicating now ẹ jẹ́ kí n fi kí ni ẹ̀wọ̀n ṣe é pé wọ́n gbé rúmọ̀ kí pé wọ́n gún ọmọ yẹn lọ́bẹ̀ ni ẹ jẹ́ kí n fún wọn. ẹ wo bí tó sẹ́kù yìí ẹ ní kí dáadáa ok ẹ máa wá fún ẹ̀yin Instagram ẹ wo bí tó sẹ́kù yẹn ẹ̀yin tẹ́ ẹ wọ́n mi lórí Facebook ok ẹ jẹ́ ká turn camera because kí ni yẹn reflect ká turn camera Instagram I'm coming ẹ jẹ́ kí n turn camera yẹn. Now, ẹ̀yin tẹ́ ẹ wo Facebook, ẹ wo bí tó sẹ́kù, ṣẹ́kiri, ẹ wo àyà Mohbad, ẹ wo bí tó sẹ́kù. Ṣé wọ́n lẹ̀ kọ́mọ́bẹ̀ yẹn ni? Ṣé wọ́n bandage ẹ̀ ni? Ṣé wọ́n àtìrí ibi tó dájú owó yọ díẹ̀? Ṣé torí ẹ̀ lọ ṣe tètè sí ọmọ yìí ni? Ṣé wọ́n ti pé bàbá Mohbad sọ pé Davido fáwọn olówó pósí kí ni ìfọ́fẹ́sì Davido? Nínú òkú Mohbad kí ni ìfọ́fẹ́sì ẹlẹ́nu gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ ọ̀rẹ́ èyí tó ṣe tó payà ìwọ̀n tó ṣe tó kú ya ìlọ sí tọ́kọ́ máa ní 250 lọ́bẹ̀ èyí tó tóbi tí ò lóko yẹn tí kò ti bọ owó ẹ̀yẹ kí ló pẹ̀ cheap wheat I don't know what is happening orí ọtí dàbí gbogbo yẹn bá mi wò ó àyà Mohbad ṣe ti níbi tó sẹ́kù yẹn ó dàbí pé ọ̀lẹ̀ kankan mọ́ ṣẹ́tìrí ó sì Mohbad nìyẹn ṣé gbogbo yín ti rí kí lóye tó sáré sí ṣé bàbá Mohbad mọ̀ nípa bó ṣe sí ó nígbà tó pé òun tí Cubana ṣe ó nígbà tó pé òun bàbá Mohbad nígbà tó pé òun tí ọlọ́pàá ò gbà á táwọn mọ́ṣáárì ò gbà á tó ọwọ́ ti kọ́wọ́ náà ṣe gbà á ẹ̀ ní ṣe oríire gbogbo yìí tẹ̀ mọ́ pa ikú máa pa yín ní kọ̀ọ̀kan ni. Mo sọ with my full chest. Àní mi ní dúró sẹ́ẹ̀. Àwọn máa padà wá ní. Ṣé ti rí? Ṣé gbogbo yín ti rí? Ẹ bá ní screenshot kẹ̀kẹ́ mú dání. Ẹ tún wọ́n ṣe sí ọmọ yẹn. Ọmú pọ̀ sí ọmọ 5 years old. Wọ́n sí ọmọ 27 years old síbẹ̀. Ẹ wo ibi tó ń sísí. Ẹ bá mi ṣe yín bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká lọ fún àwọn Instagram. Wọ́n gbọ́ yín Facebook. Instagram ẹ ó dọ̀nà. Ẹ jẹ́ kí n kọ́kọ́ tọ̀n. Ibo la ti máa tọ̀n ilé ìmọ̀ tó Instagram yóò yé mi. Ok, mo ti tọ̀n yẹn. Yeah. Instagram ẹ ó dọ̀nà bàbá ń pèsè Instagram mo ti block yìí ẹ jẹ́ kí n sáré yọ case yẹn Instagram hold on let me take off the case Facebook ẹ máa ṣe love and like lọ ẹ jẹ́ sáré yọ case mo bọ̀ Facebook continue loving and liking yẹ Instagram ó dàbí Facebook lẹ́tí máa wá wò tó láti ti yọ àárín kankan ok Instagram mo bọ̀ ẹ ṣáà hold on. Please, I don't want to lose this on Instagram, please. Please, Facebook, please hold on. Hold on, Instagram, hold on. No. Instagram, don't go, yeah? I'm trying to say, while I know to come back in. Instagram, I start to go see Bill. Instagram, I do. Yeah. Hold on, my turn is see me by the Instagram because I can't show you like that. Mumbo. Why not share the Instagram, can you see me? Me malady ṣe mọ́ Instagram. Okay, mo ti ṣe Facebook. Ẹ jẹ́ ká turn Facebook. Facebook. Okay, mo ti turn ẹ̀. Ẹ jẹ́ kí n fi wọ́n Instagram. Instagram ò tí mi. Ọlọ́run á jẹ́ ṣubú. Aláàbò bá ti yóò kókó nípa wa. Ẹ jẹ́ ká sáré fi wọ́n Instagram. Facebook mo bá a máa sọ̀rọ̀ lọ. Instagram ẹ wo dáadáa. Ẹ jẹ́ kí n fa cutting reflection bọ̀ síbẹ̀. Instagram ẹ dúró. Màá ṣí kọ́ dáa. Instagram pọ̀ orí mo bọ̀. Instagram ò rí. Instagram bá fi wọ̀nyẹn bá wọ̀ rí. Instagram ẹ wo ibi tó sẹ́kù yẹn Instagram. Ṣètìlí ẹ wo ibi tó sẹ́kù yẹn. Bẹ́ẹ̀ bá rí ẹ wá wò lórí Facebook láti ṣe. Mo jẹ́ kí n súnmọ́ bí kẹ́wọ́ ẹ ti rí ibi àárín yẹn wọ́n sẹ́kù lẹ̀
tún ti rí okay jẹ́ ká máa sọ̀rọ̀ lọ. Now ṣé wọ́n ti pé bàbá bàbá ìsọ pé bàtọ́ òun débẹ̀ àwọn rí aṣọ ẹ̀jẹ̀ tó ti soak ibo laṣọ ẹ̀jẹ̀ yẹn ti wá ṣé ìdí process pé wọ́n gun lọ́bẹ̀ laṣọ ẹ̀jẹ̀ yẹn ti wá. ó ṣe o ọ̀rọ̀ yìí gbẹnu tán o. wọ́n mi ń kílẹ̀ pé egbò kékeré tí bá mọ̀ bẹ́ẹ̀ sì tí mo fi ṣọ́ọ̀kì ara mi tí tẹ́jẹ̀ bá flow díẹ̀ bẹ́ẹ̀ tí bá fi kọ́ sí dáadáa wọ́n mi ń kílẹ̀ fún wa pé egbò kékeré ṣé ẹ gbọ́ wọ́n mi ń kílẹ̀ fún wa pé egbò kékeré yẹn ló fa ẹ̀jẹ̀. Ọlọ́run mi ò ṣe o. Ó yọ lọ́wọ́. Thank you, Jehovah. I am not stupid. When you see me sitting on something, ó yọ lọ́wọ́ ó yọ lọ́wọ́. tí mo tẹnu mọ́ nǹkan, anybody that knows me will tell you. Tí bá ti ṣe ṣó lẹ́ẹ̀kan ẹ̀mejì, mo ti sún. But I kept coming. Something keep pushing me. Èmi ò ní parọ́ ọ̀kan tí mo rí o. Mi ṣe tó máa bókun sọ̀rọ̀. Èmi ò rí Mohbad. Mohbad ò lè bá mi sọ̀rọ̀. àfi tó ń lọ. But something keep pushing me. Mohbad tí mi sọ̀rọ̀ láàárọ̀ ẹ̀ àti mi tí mo ní máa gbé wá sórí TikTok lọ́la. She's an intellectual, very intelligent. A lady. Ẹ máa gbọ́ ọ̀rọ̀ lọ́la. Stupid. We are not stupid for crying out loud. We are not stupid. Ẹ jọ ṣe nǹkan yẹn ló fa ẹ̀jẹ̀. Ṣé nǹkan ti rí bẹ́ẹ̀? Ẹ máa dissect ẹ̀. Náà ìgbà tó pé Wùmí pé witness ẹ̀dá. Wùmí sọ pé àdúrà ni witness òun. Bó ṣe sọ pé àdúrà tó ti fẹ́ pe àdúrà bọ́ síta. Ìyá Mohbad lọ bí àdúrà ó sunkún. Bàtà àdúrà máa wọlé. Àdúrà ló ti rẹ òun ò lè sọ̀rọ̀ ebi ń pa òun. Ṣẹ́rí nǹkan tó fi sọ pé a lot is happening tó surround case yẹn. Ebi ń pa ìfọ́tí olóyìn tó máa kọ́kọ́ gbé ẹ wá sọ̀rọ̀. Ebi ń pa ẹ́. Wọ́n ẹ̀ tó jẹ́ pé òun sọ pé àdúrà nìkan ni witness òun. Ṣọ́ọ̀tì plan ẹ̀ ni. Ṣọ́ọ̀tì sọ̀rọ̀ ni. wọ́n ti sọ̀rọ̀. Ṣọ́ọ̀tì sọ̀rọ̀ ṣe máa yí mọ́ ara wọn lọ́wọ́ ni. wọ́n ti pa wọ́n ti kú. Ọlọ́run nígbà fẹ́ níbodè tó bá pa Mohbad. wọ́n ti yanjú ẹ̀. I'm not asking 1 minute. Ó dàbí mo ní message mo ní pass ẹ jẹ́ ká rí. Thank you, honey. Thank you. Bye-bye. Ẹ má bínú ẹ̀yin tèmi. Ṣé òun ní sá? Òun náà ni. Ọkọ mi kan dé láti Nàìjíríà yìí o. Wọ́n bá mi mẹ́wàá àpò wá. Mo láìpẹ́ oúnjẹ. Ẹ̀rí. That's what you be facing. Kí wá sí ẹ̀gúsí Ìjẹ̀bú yẹn. Catfish. Mi ní jù sí. Màá lọ máta yẹn. Màá fi padà sí. Bọ̀dá sọ̀yà náà máa yún bí. Mi ní fún yín jẹ o. Èkó náà ti jẹ. Ọkùnrin yẹn dé láti
ẹja lélẹ̀ ọjà àkàyà tẹ́ bá fẹ́ jagun máa fún yín ẹja lélẹ̀ èmi náà lè jà ìpẹ́tẹ́ ẹ kí ẹ gbọ́ God bless you. mo bọ̀ ẹ má bínú yẹ ẹ̀yin ọ̀pá ní kí ìyá sí mímọ́. Don't worry, nothing will happen. Kò sí nǹkan tó máa ṣọmọ náà. Yes. Tí ló jẹ́ kí mo mú ìmáàmù tí mo láì tí gbọ̀ngbọ̀. Ìfẹ́ máa disturb mi. Ṣé ẹ gbọ́ mi? Èèyàn àwọn èèyàn cover by the blood of Jesus. Don't worry. Tọ́lọ̀ bá sọ pé kú yẹn ni máa kú ni máa kú. Kò tí ò ní many people nìyẹn. Ṣé ẹ gbọ́ mi? Àgbáyé jẹ́ ká fi yẹn sílẹ̀. Now, èèyàn kan sọ pé ṣé mo ti fi bàbá Mohbad pé ṣé wọ́n rí kíní ẹ̀? I'm not in the place to ask him. Èmi kàn pé lè wá síta fún yín. Ẹ̀yin tẹ́ máa ń bí wọ́n question àbí ẹ̀yin tẹ́ máa ń béèrè ọ̀rọ̀ ẹ̀yin wá máa pè wọ́n kẹ́ máa bí wọ́n. I am not in. Èmi kàn pé wá fún yín pé ẹ̀jú bá mi fi ojú àgbà wò ó. Èmi ò fẹ́ máa pèèyàn pé ṣe rí. Àbíkò yìí. Let's leave that for court. Àtẹ̀yìn ọ̀jọ̀gbọ́n. Kẹ̀wò. Ṣé pé wọ́n ti kọ́wọ́? Mohbad kú. Wọ́n lọ gbé sí. Mo ṣe pé bàbá Mohbad dédé lọ gbé sí o. Ọlọ́pàá ò gbà á. Àwọn mọ́ọ̀kì ò gbà á. Bàbá yẹn sọ pé òun ò ní máa wò kọ́ ọmọ òun kó máa ráre. Ó ní Davido fún wọn 2 million. Ó nígbà tó máa fi dé sí nìyẹn, èèyàn 100 ló wà níbẹ̀. Ṣáwọn tó ń mọ́ wọn ṣẹ́kọ̀ pa Mohbad lọ́pẹ̀ ni because kò yé mi. Àwọn bàbá ọmọ ò tí gbọ́, ìyá ọmọ ò tí gbọ́, èrò ti pé síbẹ̀. Kí ló pa Mohbad? Báwo ni Mohbad ṣe kú? Kí ló ṣẹlẹ̀? Ibi tá a ti rí máàkì yẹn, kí ló ṣẹlẹ̀ ń bẹ̀? Ẹ bá wa pé bàbá Mohbad, ṣé àmì Ọlọ́run ni? Ṣáàmì Ọlọ́run ni? Ṣé yóò gbé lọ́yà Kúdí àti Àdùnní àti Ṣíkọ́ àwọn gbogbo máa ń bá wọn sọ̀rọ̀? Ẹ jẹ́ kó pè wọ́n kọ́ bí dájú Mohbad. Èmi ò fẹ́ pè wọ́n because many people know that I'm supporting him not to be bullied. Mo ò fẹ́ pè wọ́n kí wọ́n bọ̀tà kí wọ́n sọ pé wọ́n ti parọ́ fún. No, ẹ jẹ́ káwọn tó ń ṣiṣẹ́ ẹ̀ lọ́kọ́ lọ pè wọ́n. Ẹ pa gbórí yín ká sọ ọkùnrin mi, God bless you sir. Ṣé ìkọ́ tí mo sọ yìí? Mo ti fún yín nìyẹn ẹ lọ àti this àti Sister Tọ́lání àbí kí náà fi yẹn jẹ́. Sister Tọ́lání, I don't know where she is. Ṣé Tọ́lání ló ń jẹ́ ṣá? Sister Tọ́lání, she can do that as well. Ẹ̀yin blogger tí mo mọ̀ nìyẹn tó ń ṣe ń gbọ́ mi. But èmi ò fẹ́ ẹ jẹ́ kí èmi bá sọ, èmi ti gbé wá sí ẹ jẹ́ bá wa pé bàbá bá gbé. Ṣé wọ́n rí kíní yẹn? Bọ̀ èmi bí ni kò lè má rí because ọmọ yẹn kú ṣé màmá sáàjì ni. Ìgbà tí ó ṣe pé èèyàn ẹ̀fẹ́ ti kó máa kú tẹ́lẹ̀. So ó possible kan máa rí. But ẹ ṣe lè bí wọ́n mi ìfẹ́ I don't want to talk for him. Alájà kan ló sẹ́ẹ̀dì kíní ẹ̀ sí mi lánàá. As a matter of fact, àti Nàìjíríà lẹ́ni yẹn ti sẹ́ẹ̀dì ẹ̀ sí mi. Àbíkọ́ yẹn àti Nàìjíríà lẹ́ni ti sẹ́ẹ̀dì picture sí mi. Mo kàn fẹ́ show identity wọn ni. So kẹ́mọ̀ pé gbogbo kẹ́yìn olóko God bless you. Sister mi mọ gbogbo wọn tó ń ṣe but Sister kẹ́yìn olóko náà ẹ jẹ́ kí gbogbo ọ̀dà ẹ̀sẹ̀ ìkẹ́ gbogbo ló ń bá dájú Mohbad sọ̀rọ̀ ẹ jẹ́ kọ́ lọ bí wọ́n ní question. Now kí ló mú mi padà sí àwọn scandal ni pé all stations settled wọ́n ti gbé sí. Wọ́n ní tí ò bá nídìí obìnrin ò jẹ́ kú mólú àfi tí kú bá mólú lé wọn lọ. Kí ló dé tí scandal ṣe sọ pé wọ́n ti gbé sí all stations settled so ẹ ti petition ọkọ̀ máa gbà. Now kí ni involvement Davido? Ó tẹ̀lé fún wọn lówó tó máa sọ pé wọ́n lówó tó máa fi sí. Báwo ló ṣe máa sọ pé wọ́n lówó tó máa fi sí? Bella Shmurda wà bẹ́ẹ̀. Wọ́n lè pe Bella Shmurda kó fún wọn lówó. Why Davido? Why Davido? Why Davido? Davido tún fún wọn 2 million sọ. Davido tún wá
lọ ṣọ́sọ́ wọn nídìí èèyàn ni tó máa rẹwùn mí lẹ́kún. Tàlà táwọn abẹ́ olówó lọ́nà àfẹ́ kọ́ fèkè fún wa. A lot of people wà bẹ́ẹ̀ jọ yẹn. Ó ṣe jẹ́ pé Davido bẹ́ẹ̀ lọ́wọ́ Canada accepted but they can call it wọ́n lè ṣe transfer náà. Àfi tó bá yẹ pé wọn ò jẹ́ kí bẹ́ẹ̀ ṣúdà náà tọ̀ sóòótọ́ fún. Anyway, Davido no see there. Davido was not around as well. Davido was traveling that day. Àbíkó yẹn kó ti travel ni. Àbíkó yẹn yín. But wọ́n sáré pé ó send owó yẹn ó dẹ̀ tún wọ́n representative lọ. What is happening? There is a lot of dark secret in this case. There is a lot of dark secret in this case. Okay now. Ṣé Davido fẹ́ pé kó fún yín 2 million ẹ? Ṣẹ́ṣẹ́ bí ẹgbẹ́ mi meanwhile ṣé gbogbo yín rántí pé Chief Cubana ló lọ ṣeré fún jọ Sunday? Why tó ṣe pé Chief Cubana kó fún wọn lóye? Why tẹ́ yín involve Davido? Ṣé kàn fẹ́ fi kọ́ báwọn ti pé kọ́ bẹ́ẹ̀ mọ̀ pé ẹ̀ lówó lọ́wọ́? Ẹ lówó lọ́wọ́ ẹ kàn pamọ́ ni because Cubana Chief Priest ló lọ kọrin fún Sunday. Cubana Chief Priest ló lọ kọrin fún Sunday. Ọmọdé ẹ̀kú ní Tuesday ẹjọ́ ta ni first person ló yàtọ̀ pé Cubana ẹgbà wá o ọmọ tó ṣẹ̀ṣẹ̀ kọrin fún àbárímọ̀ ọlọ́pàá ò ṣe something is happening a lot of dark secrets. Cubana wọ́n lè bá wọn pe àwọn ọlọ́pàá níbi tó lẹ́sẹ̀ lé pé ẹgbẹ́ òkú yẹn ẹ̀ṣẹ̀ kan lọ jẹ òkú àbí kó ọlọ́pàá kọ́ pa àwọn mọ́ṣúárì am I communicating? Ṣé àwọn ọmọ fi ẹlọ́tọ̀ owó yẹn lọ́wọ́ Davido ẹgbẹ́ fi bò wá lójú? Because ẹ tó jẹ kó fún yín lówó gangan ní Cubana Chief Priest because òun gangan ní Mohbad lọ ṣeré fún kó tó bẹ̀rẹ̀ tí problem yẹn ti bẹ̀rẹ̀ sí ní bọ̀. Why only Davido? Ṣé Davido wà níbi tẹ̀sí lọ ṣeré ni? Wọ́n ní Salasa ń bẹ bàbá Mohbad pé bàbá Mohbad ò gbà. Kí ni Salasa ń bẹ bàbá Mohbad fún? Ṣé èmi nìkan ni mo ń wò? Am I in another world? Something is not just right. No, bàbá Mohbad ti Jákọ́líṣọlá, bàbá Mohbad ti decline yẹn. Ó ní kò send 4 million sóhun, ó ní kọ́ lọ́wọ́ àkáǹtì òun, irọ́ ló fi yẹn pa. Cubana did not send any 4 million to bàbá Mohbad. No, bàbá Mohbad ti sọ ẹ lọ wo interview yẹn. Wọ́n béèrè lọ́wọ́ ẹ̀. Àbíkó yẹn wọ́n béèrè lọ́wọ́ ẹ̀. Ó ní kọ́ lọ́wọ́ àkáǹtì òun tẹ́ ní 4 million bá wọ bẹ̀. Ẹ lọ wo wọ́n send 4 million sí. Ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín. Kí ni nǹkan náà? Ìtọ́lẹ̀ ló ṣe ń dùn mí fún mi. Pé. Because gbogbo nǹkan tó ṣẹlẹ̀ mo mi lè má mọ gbogbo ẹ̀. Táwọn ọmọ yìí náà wà bẹ́ẹ̀ o spiritually bí ìyá tó fẹ́ gbogbo tó change orúkọ sórúkọ ọmọ ẹ̀ ìyẹn ṣẹlẹ̀ ìyẹn wà bẹ́ẹ̀. Táwọn ọmọ mi wà bẹ́ẹ̀ o ṣe é gbọ́ mi. Now nǹkan tó ṣe ń dùn mí fún mi nìyẹn. Ó wà pẹ̀lú ọkọ̀ 72 hours 48 hours 24 hours tí bọ̀bọ̀ ìkú. Ó ló lọ kitchen ló lọ sí noodles. Àdúrà ló wà pẹ̀lú ẹ̀. Àdúrà wá lébi ń pa òun ò fẹ́ sọ̀rọ̀. Gbogbo yẹn lọ kọ sílẹ̀. Tá a bá gba justice legally, a gba justice spiritually. How come? Ọlọ́run á mú gbogbo wọn lọ lẹ́yọ kọ̀ọ̀kan pátá. Wọ́n ní ṣẹ́kù. Gbogbo àwọn tó bá mọ̀ ń pa ẹ̀ tó bá lọ́wọ́ nú ẹ̀. Ọlọ́run á mú gbogbo wọn lọ pátá. Cubana ló lo Mohbad jọ Sunday. Òun ló mú lọ síbi tó ti lọ ṣe show Kòròdú. Wọ́n ní Cubana ló host show yẹn. Am I communicating? Ìgbà tí bọ̀bọ̀ ikú tí wọ́n gba òkú ẹ̀
ẹ ti ń ṣe tipẹ́ ẹ sì máa bù yín lọ́wọ́ ó sì ti ń bù yín lọ́wọ́. Done and dusted. Wọ́n tún ní kó yóò tún ju aṣọ sí òun náà tún parọ́ ó láṣọ yẹn aṣọ protection ni. Ọlọ́run kúkú wá bá wa mú gbogbo ẹ̀ àwa gbà wo àwa yọ ni o àwa yẹ tún mẹ́ ni o àwa yẹ tún mẹ́ ni o àwa yẹ tún mẹ́ ni o ọba gbé jáde kò ṣẹlẹ̀ rí nínú history Nàìjíríà òkútọ́ ti sìn máa sọ fún pọ́n kò sí nǹkan kankan fílẹ̀ ni bọ̀tọ́ lọ́run tí òkú ó di àrò ọgbẹ́ jáde wọ́n gbé jáde ibi táṣìlẹ̀ ti tú nìyẹn ṣé wọn pé tó ọba gbé bọ̀bọ̀ ìjáde ibi àyà tí mo fi wọ̀nyí ìhà àmàlẹ́rì àmàlẹ́mọ̀ ẹ̀ pé wọ́n ṣẹ́ orí ẹ̀ kò sínú pósí ni. Wọ́n ní Kàrímọ́ sọ̀rọ̀ lánàá Kàrímọ́ gbé gbogbo ẹnu ẹ̀ sàn new sans wọ́n sọ pé Wùnmí ò bá lọ kàwé nílùú Wùnmí fẹ́ lọ ka masters ẹ̀ ní Amẹ́ríkà ìtorí Mohbad ni ò ṣe lọ ṣó lórí burúkú ni ẹni Kàrímọ́ àṣìírí ó tún ti fẹ́ wá máa lanu síbí wọ́n tún ti promise ẹ̀ ó tún fẹ́ máa sọ̀sọ́kùsọ ó ní nǹkan tí Wùnmí ṣe jókòó ti Mohbad náà ṣé ọba ṣe ní school ní ṣé ọba wà táwọn bàbá ṣé ọba tún sọ fún ṣé ọba pé kàwé tọkọ tó fẹ́ dà mí lò ó ní kọ́ máa wọ̀ rí ó ní nǹkan tó ṣe jókòó tì náà àbí Kàrímọ́ ṣí èrè ni tó sọ pé Wùnmí ọba ti lọ ka masters ẹ̀ ìtorí Mohbad ló ṣe dúró kẹ́nu ẹ̀ wọ́ níbi tó ti sọ yẹn Kàrímọ́ kí gbogbo ẹnu ẹ̀ wọ́ sẹ́gbẹ̀ẹ́ kan kò ní nǹkan tó jókòó tì kò ní nǹkan tí wà á ti kẹ́rẹ́ nípa fi jókòó síbẹ̀ òun náà kọ́ ló ti ṣẹlẹ̀ Kàrímọ́ ó wà high on cheap drugs ní Kàrímọ́ ẹ̀yin wòye olórí burúkú dédé Ọlọ́run àfihàn jẹ gbogbo yìí abẹ́gbó ṣí ọ̀rọ̀ tó sọ ó fẹ́ lọ ka masters ẹ̀ nílùú òyìnbó ìtorí Mohbad ni ò ṣe lọ ìtorí tèmi ni ò bá ṣe má lọ. ṣé ìyá Wùnmí náà bá wọn tọwọ́ pọ̀ pẹ̀lú àwọn pólísì ni tó fi ṣiṣẹ́ wọn. ẹ wo ẹ bá wo tí a máa débẹ̀ gbogbo bí la máa tọ́jú lórúkọ Jésù a máa débẹ̀ because infidelity ti surround Wùnmí already oríṣiríṣi ti surround ẹ̀. Exactly. Kàrímọ́ was trying to support Wùnmí to cover up a lot of things but the more ló ṣe ń try láti support àbúrò ẹ̀ the more ló ṣe ń implicate her she really implicated herself. I have not watched that video. Mo kàn ní tẹ́nìkan tó update lánàá ni pé Kàrímọ́ sọ pé torí Mohbad ni Wùnmí ò ṣe lọ fún masters ní Amẹ́ríkà. Mi ti wo táìtù tí Wùnmí tí mi mọ mi tí mo ti ẹnìkan update bẹ́ẹ̀ update mo kí lórí Facebook mi ti wo show yẹn but the more tí Kàrímọ́ is trying to cover up for her sister she's just implicating herself just tell Kàrímọ́ to shut up ẹ tó advice yín kẹ́ni tí Kàrímọ́ bọ́ta ẹni kó dákẹ́ every time ló bá implicate yín ló bá tún máa ń sokùn mọ́ yín dẹ́sẹ̀ every time Kàrímọ́ ó lóun nọ́ọ̀sì ṣẹlẹ̀ àwọn ará Amẹ́ríkà ni wọ́n máa ń gbọ́ pé nọ́ọ̀sì làwọn many of them kẹ́ra ni wọ́n nọ́ọ̀sì lọ́mọ ẹ ṣe pé nọ́ọ̀sì ni Kàrímọ́ tí mo wọ yàn bí kẹ́ra because nọ́ọ̀sì ò ní wà senseless bẹ́ẹ̀ anytime tó bá ti sọ̀rọ̀ láti bu àbúrò ẹ̀ ó máa tún tó àṣírí àbúrò ẹ̀ síta ìgbà tó sọ pé torí Mohbad làbúrò ẹ̀ ni ò ṣe lọ sí Amẹ́ríkà Kàrímọ́ Ọlọ́run á fìyà jẹ wọ́n tún ti fún ẹ lówó kókó tí wọ́n máa sọkúsọ ìwọ náà ló sọ àkókò ẹ̀ pé Mohbad ní brain touch àmọ́ pé Mohbad yàwó rẹ̀ ẹnu Kàrímọ́ tí náà láti gbọ́ pé Mohbad yàwó rẹ̀ ó ní brain touch. Gẹ́gẹ́. ẹnu ẹ̀ náà ni. Gẹ́gẹ́. ẹnu ẹ̀ náà ni. ẹ ti mọ̀ náà fẹ́ bí èèwọ̀ mi kì í sọ èèyàn tó jẹ́ fẹ́ bí èèwọ̀ mi kì í sọ èèyàn tó jẹ́ ṣèbá gbọ́dún tọ̀ náà ìyá Mohbad agbọ́dún tọ̀ náà
ìyá Mohbad àbí ìyá Wùnmí. ìyá Mohbad fi sálọ ẹgbẹ́ ìyá Mohbad kò wá ìyá Wùnmí. ṣé bí ìyá Mohbad náà gbọ́ ọmọ bà fọ́ṣù ni nǹkan tó ṣẹlẹ̀ mo sọ fún yìí o àpapọ̀ ikú ló pa Mohbad ṣé bí nǹkan tó ṣẹlẹ̀ sí ìyá Mohbad bàbá tó ní ó jókòó níjọ́ mọ̀mí Wùnmí bàbá yóò ṣe bàbá Wùnmí o ìyá Wùnmí ibi tó bí Wùnmí sí wọ́n ní ìyá Wùnmí máa ń rìn kún mi ọba ló fẹ́ ṣe DNA Wùnmí bí àwọn mi ṣe sá lọ nìyẹn. náà ìgbà tí Mohbad náà ti rí àwọn ìgbésẹ̀ tí Wùnmí ń gbé kó tó kú kan tó ti ń sọ̀rọ̀ DNA yẹn adébẹ́ gbọ́ gbogbo ẹ̀mí ò fẹ́ sọ̀rọ̀ tán ní òun kan ti ń sọ̀spẹ̀tì ìrìn ìyàwó ẹ̀ ìtọ́jú ẹ̀ ló ṣe lọ lálẹ́ ìta Mohbad ẹ̀dọ̀bí àwọn tó súnmọ́ kó ń ṣe wọn tó nífẹ̀ẹ́ obìnrin kó ń ṣe wọn tó kóbìnrin bọ̀tì ìgbà tó ti rí èlọ́t tó sọ̀rọ̀ ju Wùnmí pẹ̀lú ṣìnà pẹ̀lú ká máa pé transformer kiri ló fi bẹ̀rẹ̀ sí ní girlfriend ipe anything can happen. now ìyá Wùnmí tó bá rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ó wò ó pé no ṣé kinní yóò ṣe fún ìdílé wọ́n bèrè DNA níbi tí mo ti ń gbé Wùnmí bọ̀ wọ́n tún ti fẹ́ bèrè ibi wọ́n kò ṣe pawọ́pọ̀ pamọ́ ẹni. ṣẹlẹ́gbọ́ èmi ò sọ adéjẹ́ kí DNA jáde alẹ́ máa débẹ̀ wọ́n ti dá máa débẹ̀. ẹ̀yà ti sọ kí n kò fún yín sí. only lifestyle sọ pé Mohbad ò ní mental issue Karimo ìwọ ló máa ní mental issue. ó máa look very dead wá sórí jáde ó máa look dead ṣáàyàn nọ́ọ̀sì tó dọ̀tí òun ni nọ́ọ̀sì tí mo rí ní Amẹ́ríkà tó dọ̀tí òun ni nọ́ọ̀sì tí mo rí tó bí ìmọ̀ bí yàrá ìkọjọ nínú ilé ẹ̀kọ́jọ Èkó. wọ́n sọ pé lọ́dà rúbà ní ọmọ fún ṣùgbọ́n èmi náà mọ̀ nǹkan tí mo mọ̀ mo ní sọ ẹni tó bá lóyún fún Mohbad tó dẹ̀ mẹ́pọ̀ Mohbad ló lọ́mọ kó gbọ́ síta kó jẹ́ ká sọ̀rọ̀. ọkọ̀ lè sá pamọ́ torí tó ẹgbẹ́ Mohbad ló fún ọ náà lóyún lóòótọ́ ìwọ tó lóò bímọ fún Mohbad torí yóò fẹ́ rọ́. wọ́n lọ mọ Jamaica ni. àtọ̀ Mohbad ló jí ọmọ bọ́ síta kí ló fara pamọ́ fún kọ́mọ́ máa pa wọn ò lè pa ìgbó opportunity ní fún ẹ láti jáde ọmọ fún ìwé ní bójẹ́ Canada bójẹ́ America bójẹ́ UK ìwọ tó lóyún fún Mohbad yẹn tó sá pamọ́ má sá pamọ́ bá gbogbo àwọn blogger tó ń sọ̀rọ̀ yìí sọ̀rọ̀ má sá pamọ́ ok wọ́n sọ pé another baby for Mohbad ẹ jẹ́ kẹ́ni yẹn lọ kó wá bá wà wá báyìí gbogbo bó ṣe máa kú wọnú yẹn lọ́ máa ṣe fún wọn àti ẹ̀jí mọ̀ wọn ò ní mọ̀ this is a best opportunity gbogbo ọ̀rọ̀ yìí gbogbo ìlú ló ń gbọ́ wọ́n fẹ́ pa mí ni ò bọ́ ṣe pọ́kọ́ mi gbọ́kọ̀ gbọ́mọ ẹ̀kú bẹ́ẹ̀. àwọn èèyàn kan sọ pé wọ́n tẹ́tí Wùnmí náà ni Wùnmí ò ṣe sọ̀rọ̀ Wùnmí. ó possible. sọ ní tó bá yẹ pé wọ́n tẹ́tí ẹ̀ ló ṣe sọ̀rọ̀ lóòótọ́ they will still come back and stab you too because ó ti máa ṣírí wọn. so it's better for you. nǹkan lè ṣe padà ṣẹlẹ̀ náà nìyẹn. ó dẹ̀ máa sọ pé èmi àtọmọ mi ò sè èmi àtọmọ mi ò sè owó tó bá gbà wọ́n nu ogun Mohbad fi transfer ìyẹn tó bá jẹ́ pọ̀ mọ́ ìyẹn ọmọ Mohbad transfer kó wá fi bẹ̀rẹ̀ láìfẹ́ bí. ìwọ tó bá bímọ fún Mohbad tó bá bọ́ta sí tó bá ti pọ́ pé ogún tó bọ́ta a máa fa abẹ́rẹ́ kú ẹ pa ni o tó bá bẹ̀ pọ̀ tó Mohbad ló lọ́mọ bọ́sítà ń sìn bọ́sítà àbí kò yẹ yín bọ́sítà torí rúmọ̀ là ń gbọ́ láti bẹ̀ bọ́ọ̀lù báláwo aláìsàn ọpọlọ kọ́ṣẹ́ lọ bọ́tà ní àtọ́lọ́wọ̀n ìkẹyìndé Mohbad olóògùn kọ́ wọn ẹ wo bó ṣe rí ó dàbí àwọn wèrè táwọn tó máa ń kó títí Ìkòròdú. ìwọ tó sọ pé o bímọ fún Mohbad yẹn afẹ́rí ẹ̀ má wọ sí kọ̀ọ̀rọ̀ ọ̀run kó bá sọ pé mo dáwọ́ Mohbad dáwọ́ àbí kí lifestyle máa bá rẹ sọ kí lifestyle máa bẹ́ẹ̀ sọ ṣé kò ṣe pé lifestyle ló fún ẹ lóyún tó dọ́gbọ́ tẹ̀lé ọ̀pọ̀ fún Mohbad ẹ̀ ní kúre gbogbo yín báwo àwọn ẹni tí Mohbad bá bímọ fún tí ò gbọmọ síta sí ẹ lọ lẹ́mọ̀ yín tán èyí olófo àwọn akitọ́ wọn fi sọ pé Mohbad ni ò jẹ́ kóun lọ kàwé l'Amẹ́ríkà ìdájọ́ máa lóko òwe tí ò ní bù kí ìyá ètò ní kò fẹ́ Mohbad ẹ ti lọ wà kọsẹ̀ dáyé ẹ lè ti rí pé ọmọ kò lé níyàn ni ẹ wá take advantage of him. Stress and liquidity. ẹ bá yẹ kẹ́ni kankan wá dààmú yìí o lifestyle tó sọ pé Mohbad ní ọmọ níta yìí tí o bá ti mú girlfriend yẹn síta ẹ lọ wo dáadáa lifestyle ló lọ́mọ yìí wọ́n fẹ́ jẹ́ kí Mohbad
bọ́ sọ́wọ́ olè kankan torí mo túbọ̀ wá sọ story mi fún another day story yẹn nípa ọ̀rọ̀ Mohbad náà ni. àbọ̀rọ̀ mi ò yẹ. Another story. So nǹkan tí màá sọ fún yín nìyẹn mo fẹ́ wá ṣe tí òbí tẹ̀lé lé nìyẹn not even regarding Mohbad regarding that lady tó sọ pé ó bímọ mẹ́rin mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ àbí kò yẹ but it's another case because ó ti rẹ̀ mí a lot happen mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ oh definitely DNA will be conducted and take it or leave it because ẹ̀ tó bá fẹ́ gbé estate Mohbad fún náà DNA has to be conducted to be sure Liam is the real son of Mohbad and tó bá dẹ̀ bá gbé estate yẹn fún Liam kan wọ́n lè sọ pé until tó bá 21 kó tó lè ní access sí tó yẹ pé owó ọ̀dọ́ wá bí ọmọ yẹn tó bá ti 18 ó lè ní access sí ìyá ò ní lọ ọ lè fún yẹn tiẹ̀ but in most cases ọmọ ló máa ń gbà ó ń bọ̀ bẹ́ẹ̀ mo lọ sí ó ń bọ̀. àwọn ẹgbọ́n lẹ́nu Bukky Jesse yẹn o níbo ni Sam Larry àti Davido fẹ́ gbé wọ̀ báyìí sí ọ̀rọ̀ tó ti kàn wọ́n ọ̀rọ̀ ti kàn Sam Larry àti Davido padà again. I'll come out, I'll be talking. But something tell about me. It's not because tell about me, share about me. It is not because it's been Mobile, or it is not because they shut me up. I will always come out and talk. Tell about me, more busy. So I promise you that you will always see me. I will come out and I will come and talk whenever I have my time. Okay. Okay. I got to go down, you know. Yeah, ọ̀rọ̀ lẹ́gbẹ́ lẹ́nu Bukky Jesse yẹn. Ọ̀rọ̀ tí padà tán Sam Larry and Davido. Ẹ jọ̀ọ́ níbo náà fẹ́ gbé wọ̀. Gbogbo ẹ̀yin tó ń wò mí. Ẹ bá mi share fídíò yìí. Ẹ bá mi subscribe sí Ilé Global TV. Mo wá fẹ́ kẹ́ ẹ fi èrò ọkàn yín hàn lábẹ́ comment section. Ẹ tẹ like. Mo tún padà bọ̀. Ire o.